Ẹ káàbọ̀ sílé iṣẹ́ wa o. Ọdọọdún bí ṣàlàáfíà lábá gbogbo lé. Ọmọ Yorùbá, Yorùbá nation náà ṣe ni o. Bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, Yorùbá nation ní ọ̀nà àbáyọ. Bẹ́ẹ̀ ni, lọ́wọ́lọ́wọ́ ta fi ń bá yín sọ̀rọ̀ báyìí, ó ti wá dójú ẹ̀ báyìí. Gbogbo ọmọ Yorùbá ti jáde tán. Wọ́n ti jáde tán, wọ́n ti pariwo mọ́ bàbá Tinubu. Wọ́n ti pariwo mọ́ ààrẹ Tinubu o. Wọ́n ní ààrẹ Tinubu, ọdún kejì ló fẹ́ pé tán yìí. Ó tiẹ̀ ti pé tán ná nínú oṣù yìí náà ni. May 29 apọ́dún méjì tí bàbá Tinubu ti wà lórí oyè. Gbogbo àwọn ọmọ Yorùbá wọ́n ní a ti ní sùúrù tó bàbá. Nígbà tá à ń dìbò fún yín, nǹkan tẹ́ bá wa sọ̀kọ́ rèé o. Nígbà tá à ń dìbò fún yín, tẹ́ ń pariwo pé ẹ máa ṣe gbá, ẹ máa fún wa lómi, ẹ máa fún wa lọ́nà, ẹ máa fún wa níná. Bàbá Tinubu, ẹ máa ní pé ìyà ò ní jẹ gbogbo ọmọ ìlú. Pàápàá jùlọ ọmọ Yorùbá, ẹ máa ní ìyà ò ní jẹ wá. Kí ló wá ń ṣẹlẹ̀ báyìí? Kò sómi, kò síná, kò sọ́nà. In fact, ebi ti fẹ́ lu gbogbo ọmọ Yorùbá pa. À ń dárúkọ ọmọ Yorùbá nítorí pé ọmọ Yorùbá la mọ̀. Àwọn tó kù kan dárúkọ ara wọn, kan jà fúnra wọn. Ọmọ Yorùbá ló ń jà fúnra ẹ̀ báyìí. Bàbá Tinubu, àwọn ọmọ ìlú ti jáde tán. Wọ́n ti pariwo pé kí ló dé tó fi jẹ́ pé irọ́ yìí ṣáà ni. Gbogbo àwọn olóṣèlú, kí ló tó fi jẹ́ pé kíní ó pọ́n mọ́ gbogbo yín. Tẹ́ bá ti fẹ́ gun orí oyè, ẹ ṣáà máa sọ oríṣiríṣi. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ti jáde tán. Àwọn kan tẹ̀ sọ pé ẹ jẹ́ kí bàbá Tinubu ṣe. Nígbà tí bàbá Tinubu ṣẹ̀ṣẹ̀ pé ọdún kan ló ṣẹ̀ṣẹ̀ pé kó tó pọ́dún kejì. Gbogbo nǹkan á ti ṣẹnu rè. Wọ́n ní gbogbo nǹkan á ti ṣẹnu rè pé kó tó pé ọdún kejì. Ọmọ Yorùbá, ọdún kejì ló pé tán yìí o. Àwọn ọmọ Yorùbá ti jáde. Ṣẹ́fẹ́ ní àwọn ọmọ Yorùbá ò gbìyànjú ni. Lè ní àwọn ọmọ Yorùbá ò gbìyànjú. Wọ́n gbìyànjú, wọ́n dúró, wọ́n faradà. Ìtò wá ba gbogbo ẹ̀ jẹ́ ni pé wọ́n tún wá ń jí wọn gbé. Kí ló dé? Bàbá Tinubu, àwọn ọmọ Yorùbá ń pariwo. Torí Ọlọ́run, ẹ̀bẹ̀ là ń bẹ̀. Ẹ dákun, bá wa gba Yorùbá nation. Wọ́n ní tí iwájú ò bá ṣe lọ, ṣèbẹ́ ẹ̀yin á ṣe padà sí. Ẹ dákun, ẹ ṣàánú ọmọ Yorùbá. Àwọn ọmọ Yorùbá ti ní pé ó ti sú wa. Orílẹ̀-èdè Yorùbá lè a fẹ́. Ẹ̀yin ọmọ Yorùbá nation lọ́nà àbáyọ. Ní báyìí, gbogbo náà là ń rí gbogbo bó ṣe ń lọ. Awuyewuye tó ń ṣe ń pa àwọn èèyàn lọ́tún, tó ń pa àwọn èèyàn lósì. Tí ó fi jẹ́ wípé ó tiẹ̀ lè ní pé kò tiẹ̀ ní pé ó fẹ́ lọ rí àwọn èèyàn láti ìlú Ìbàdàn lọ sí Òṣogbo. Pé ó láwọn èèyàn ń bẹ̀, wọ́n máa jí ẹ gbé ni. Àbí láti Òṣogbo sọ pé ó lọ sí Èkìtì tí ẹ bọ́. Irú ìlú wo leléyìí? Àfi k'Ọlọ́run ṣàánú wa. Kò dẹ̀ wá rí báyìí o. Nígbà nì kò rí báyìí. Láyé ìgbà tó jẹ́ pé àwọn ọmọ ìlú wọ́n lè jáde lóru, wọ́n lè rìn lóru. Irú yẹn ò sí mọ́. Kí ló dé tí ìlú ṣe wá rí báyìí? Àwọn ọmọ Yorùbá jáde tán. Wọ́n ní bàbá Tinubu kò ń ṣe nǹkan tí sọ fún wa leléyìí. Kò ń ṣe nǹkan tẹ́ sọ fún wa leléyìí o. Ebi ń pa mẹ̀kúnnù. Ebi ń pa mẹ̀kúnnù. Àwọn ọmọ Yorùbá ń parọ́ pé ẹ má jẹ́ ká fún àwọn ọmọ Ìgbò, ẹ má jẹ́ ká fún wọn lọ́rọ̀ sọ. Ẹ jẹ́ á tètè ṣe ká gba orílẹ̀-èdè wa. Àwọn kan tẹ̀ ń pariwo pé kò ń ṣẹjọ́ bàbá Tinubu. Pé kò ń ṣẹjọ́ bàbá Tinubu. Pé Tinubu kí ló pé Buhari ló ba gbogbo ẹ̀ jẹ́ láti ilẹ̀. Buhari ló ṣe bó ṣe máa ṣe tẹ́lẹ̀, ló ṣe gbogbo ẹ̀ yánmọ̀yánmọ̀ kí bàbá tó wọlé. Àti ẹ̀gbọ́n yẹn náà. Ṣùgbọ́n kí ló wá ń ṣẹlẹ̀? Àwọn ọmọ Yorùbá tún jáde tán. Wọ́n ní pé
Bàbá Tinubu, àwa rò pé tẹ́yìn bá tiẹ̀ wọlé pé orílẹ̀-èdè Yorùbá a máa tètè rí gbà. Kí ló tó sì wá jẹ́ pé gbogbo ẹ̀ wá bọ́ sí mọ́ olóyè Sunday Igboho pàápàá kí ló dé tẹ́ fi jẹ́ pé olóyè Sunday Igboho jẹ́ kí olóyè Sunday Igboho gan kó wọlé wá. Àwọn kan ń pariwo ṣebí ẹni pé ẹ̀yin ló kàn kí ló wá dé tó fi jẹ́ wípé pẹ̀lú bó ṣe kàn yín tó àwọn ọmọ Fúlàní àwọn náà tún kọ́ yín ní bẹ́ẹ̀ ṣe máa ṣe. Àwọn náà ló ti bá yín lé olóyè Sunday Igboho pa. Ìtìjú ńlá leléyìí o. Bẹ́ẹ̀ ni ìtìjú ńlá leléyìí. Tí ààrẹ tó jẹ́ pé ọmọ Yorùbá ni ààrẹ tó wà ńbẹ̀ wọ́n ní pé kí olóyè má wọlé. Ààrẹ wa ọmọ Yorùbá ló wà ńbẹ̀ o. Tí ọmọ Fúlàní bá wà ńbẹ̀ ńkọ́? Àfi kí Ọlọ́run gbà wá. Eléyìí tó jẹ́ pé ọmọ Yorùbá ló wà ńbẹ̀ wọ́n ní kí olóyè má lè wọlé. Olóyè ò lè wọlé tán. Eléyìí gan ó yẹ kó ti fi yé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn bá ṣe ń sọ̀rọ̀ báyìí wípé Yorùbá nation nìkan ló lè ṣe. Wípé àwọn arábí wọn ò bá wa ṣeré rárá. Àfi kí Elédùà gbà wá. Ọmọ Yorùbá ọwọ́ yín ló wá kù sí báyìí o. Bẹ́ẹ̀ ni ọwọ́ yín ló wá kù sí báyìí. Kẹ́ tètè jáde tán. Àwọn kan ń pariwo pé ṣé Yorùbá nation yìí tá bá gbà pé ṣé tá bá jáde fún pé ta ní ká jáde fún rally pé tá bá ní ká jáde fún rally ṣé ààbò tó péye máa wà fún wa. Ṣé àwọn arábí wọn ò ní pé kán lé wa dànù. Ẹ̀yin ọmọ Yorùbá nǹkan tá fi pariwo jáde pé ká jáde lógúnlógún ká jáde lọ́gbọ̀nlọ́gbọ̀n tó máa rí pé àwọn arábí èrò rèé wọn ò ṣeré àwọn gan wọ́n á mọ̀ pé ó tọ́ sí yín láti gba orílẹ̀-èdè yín. Bẹ́ẹ̀ ni nítorí pé gbogbo ẹ̀ ṣe ń lọ ọdún méjì ti pé tán ṣé bá ṣe máa bá lọ rèé. Àwọn olóyìnbó wọ́n máa ní pé ṣé na like this we go dey dey. Àfi kí Elédùà gbà wá. Ṣé na like this we go dey dey. Láìpẹ́ ni mínísítà kan láti Borno tó pariwo síta. Àwọn mínísítà kan ti ń pariwo pé pé pẹ̀lú gbogbo bó ṣe ń lọ báyìí pé àwọn òyìnbó wọ́n ti darapọ̀ mọ́ àwọn boko ẹ ṣáà mọ̀ túmọ̀ táwọn òyìnbó bá ti lè darapọ̀ mọ́ àwọn boko láti fẹ́ ṣe ìjàmbá fún àwọn ọmọ ìlú kẹ́ ti mọ̀ wípé àfọlọ́run nìkan ló máa gbà wá. Àwọn náà ló máa fún wọn ní àdó olóró tó máa lò. Àwọn náà máa fún wọn ní àwọn ìbọn tó jẹ́ wípé ọwọ́ kan báyìí tó máa yìn bá ó lè pa èèyàn 8 lẹ́ẹ̀kan náà. Àfi kí Ọlọ́run ṣàánú wa ni. Àfi kí Elédùà kó ṣàánú wa ni. Ẹ̀yin ọmọ Yorùbá ìdí rèé o. Bẹ́ẹ̀ ni ìdí pàtàkì rèé tí gbogbo wa ṣe gbọ́dọ̀ jáde tán ká gba orílẹ̀-èdè wa. Kí ọjọ́ ọ̀la àwa àtàwọn ọmọ wa kó lè dára. Bí bẹ́ẹ̀ kọ́ ìwọ tó bá yìí ń dúró di 2027 Ọ̀yọ́ ló wà o. Bẹ́ẹ̀ ni Ọ̀yọ́ ló wà. Ní báyìí àwọn ọmọ Yorùbá jáde tán ni o. Bàbá Tinubu torí Ọlọ́run bá wa gba orílẹ̀-èdè wa ó ti sú wa. Yorùbá nation la fẹ́ bí wọ́n ṣe ń pariwo náà nìyẹn. A ò ní rí jù báyìí lọ ẹ̀yin èèyàn wa lórí eléyìí. A ó máa bẹ̀ o. Ọ̀bẹ níbẹ̀ ṣu àtẹ́lẹsẹ̀ ọbẹ̀ náà wò. Ẹni tó bá ní a máa bọ̀ òun là ní dé bá. Kí Elédùà kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.